Aki wọlé àwọn bàbá wa Alhaji wa Abdul Qadir àwọn bàbá ń kí yín ọlọ́ba wa kí yín ju bẹ́ẹ̀ lọ ẹni tó mọ̀ pẹ́lẹ́ àpẹ́lẹ́ àwọn ẹni ọlọ́run nìyí ní jábọ́nu ayé Al-Qur'an al-Karim wala la hawla wala quwwata illa billah àwọn náà wọ́n fi owó àdúrà táwọn náà ṣe. láìpẹ́ ẹ bá mi. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب صلوا على النبي. ẹ jọ ìwọ tọwọ bá dùn tó lè ya owó wa bá mi pa àtẹ́wọ́ fáwọn èèyàn náà láàlú baríkà látara wọn bá mi pa àtẹ́wọ́ fún wọn ẹ ṣé gan sà. Right. Ladies and gentlemen, like I said earlier, my name is Adeni Johnson. I will start the program officially now. While that was going on, a lot of dignitaries walking to our midst. Gbogbo wa pátápátá ní èèyàn pàtàkì. Wọn náà lè fi wá pamọ́. Bí wọ́n ṣe ń ya fọ́tò yẹn, ẹ jẹ́ ẹ máa ṣe àpọ́nlé àwọn ọ̀gá mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn òṣèré orí ìtàgé tọ́lọ̀ ń gbà fún tó lè máa gbà fún lọ́jọ́ alẹ́ wọn wọlé sáré wa. Ladies and gentlemen, right in this auditorium, we have the legendary akọ̀tàgìrì Antar Laniyan. Ẹ bá mi fún ọ ní àtẹ̀wé jọ. Ẹ bá mi pa àtẹ̀wé fún Antar Laniyan. Ṣé wàá ṣáìtì God bless you my lovely sister. Bákan náà we have Alhaji bàbá àwọn boys Alhaji Yinka Quadri. Ẹ bá mi fún ọ náà látẹ̀wé. Èyí ni bàbá àwọn ọmọ bẹ̀rẹ̀ sà. Ẹ̀mí gbọ́kàn mi báwo ẹ̀ fọwọ́ sà. Níbẹ̀ bàbá yà ní jí àdúrà náà. I have been delectable and ever pretty. Toyin Alausa Ebibiri. Ẹ bá mi fún ọ náà ní àtẹ̀wọ́. Toyin Alausa is here. She begins to get old. I have my lovely sister all the way. Ajọ́ bọ̀ láti ayé wa látàyé kọ̀tún ìgbè. Ẹ bá mi. Mọ́mí pátákó kí iye o. Ìyàwó tẹ̀lé kí iye o. Tí wọ́n fi wọn dáadáa o. Ẹ sọ fún àbáwá kalẹ̀. Right daddy. Ẹ bá mi kò ní àtẹ̀wọ́. Special being with a special talent. Ọlọ́run fún ní ẹ̀bùn. My friend, one of the foremost comedians of the Federal Republic of Nigeria. Ijebuu wọlé sáré wa ní wẹ́rẹ́ Ijebuu ló lọ ẹ̀ ẹ̀ bá mi kò ní àtẹ̀wọ́. Retina Chukwu, my delectable sisi only girlfriend tó pẹ̀lú ẹgbẹ́ tó náà mi jẹ́wọ́. Retina Chukwu is here ẹ̀ bá mi kò ní àtẹ̀wọ́. Ọmọ àdúgbò ọ̀la ìtọ́ ọmọ àdúgbò is here ẹ̀ bá mi kò ní àtẹ̀wọ́. Sauti, I cite you my brother. I have Lambo in the building too. Lambo in the building. Ojú òní tí yìí sá. And I have àwọn tí wọ́n sàn yìí ká tó bá wọn polówó ọjà lọ́wọ́lọ́wọ́ Evertop Realities Limited. Evertop Realities Limited. Ẹ bá mi fún ọ ní àtẹ̀wọ́. Wọ́n wọ́n gbà láàrin wọn. Ọba Berry náà wà láàrin wa lẹ́nu. Ọba Berry. Mo ní one of the foremost media group tọ́lọ̀ ń bà fún lọ́wọ́ ní Nàìjíríà láàrin wa. A person of Emir Amòfin Emirati. Ẹ bá mi pa àtẹ̀wọ́ fún. Ẹ bá mi fún ní àtẹ̀wọ́. Ọkọ àti ìyàwó ẹ máa bọ̀ ní orí stage báyìí. Ẹ jẹ́ ká gé kéèkì. Àti ìbámugbé ẹ bá fún ní àtẹ̀wọ́. Túndé para agbèrò ẹ bá tọ́ fún. I have the beautiful Yetunde Oyinbo Elebe ẹ bá mi fún ní àtẹ̀wọ́. Àwọn tá a dé látàárọ̀ lọ sí ìjọ. Àwọn ọlọ́mọ ti ní ọ̀kadà mú. Ọkùnrin la fẹ́ gbé ti jà. Regina, how are you? How are you? Bàbá bá ń kí ẹ̀ láti gbèrè àjà sí. How are you doing? Agbádùn wà ní ìlú ìyá máa ń bàtẹ̀. Àtàrí ẹ̀ sáré. Vicky Dọ́tà Kílò kí Adébóyè Ààrẹ ọ̀fọ̀n Volta is here to play for one of the cake they want to cake. Gbogbo ẹbí ìyàwó pátápátá Tayire Akíní ẹ̀ka àbọ̀sán gbogbo ẹbí ọkọ ọ̀rẹ́ ọkọ ìyá ọkọ ẹ̀ṣẹ̀gàn ẹ̀ka àbọ̀sán wa gbogbo ẹbí ìyàwó ẹ̀gbọ́n ìyàwó bàbá ìyàwó gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó pátápátá la kí ẹ̀ṣẹ̀gàn àbójú pẹ̀lú bàbá tó fún wa láwọn àmàlẹ́ gọ́gẹ́sì wa to cut their 1 year anniversary cake. Lẹ́yìn tó bá gé kéèkì tán àwọn abéèrè àwọn ìbéèrè méjì lọ́ta kan lọ́wọ́ wọn ìrìn àjò ọdún kan afẹ́mọ̀ bó ṣe dìbò sí bó ṣe mọ́ra wọn sí àdúgbò gbàdẹ́sà ó yẹ káwọn bó ṣe mọ́ra wọn sí. Ladies and gentlemen, I present to you
Tí bá ní latest couple in town ní òṣìṣọ́, a lè bọ̀ wọ́n ní 2 million lẹ́yìn ọdún kan. The two ladies and gentlemen, wọ́n fẹ́ kéèké. Ẹ wò mí dáadáa, tí ẹ bá ti di zero ọmọ kan. Ọmọ kéèké kì í ẹni pé orí mẹ́fà ni wọ́n mú. Okay, we have Alhaji tí wọ́n ní Nagoya hotel, wọ́n wà láàrin wọn bíbá. Ẹ bá mi fọ́ ọlọ́jà àtẹ̀wọ́. Ojú jọ̀wọ́ gba fóònù lọ́wọ́ yín ká. Jẹ́ kí fọ́tò yìí fáìn, kí fídíò yìí fáìn. Òun ló tún ṣe ìfẹ́ padà fúnra rẹ̀. Ó lè multitask ìgbà. Ladies and gentlemen, we are going to spell the word love. Love. Ẹ jẹ́ kí n bọ́ sẹ́yìn mi. Àwọn àtàwọn àlápá ọ̀tún mi, you will give me an L. Àwọn tó wà lápá wọ́n fún mi ní O. All right, ladies and gentlemen, people of my left, can I have a L? Give me an L. Give me an O. People of my right, I can't hear you. Give me an O. Oh yeah, give me a V. Give me a V. Give me an excellent E. That spells the word love. A round of applause to this beautiful couple. Hey, blessing. Ladies and gentlemen, is this not beautiful? Is this not lovely? Yes, that's right. What do you want? Again. Oh my God. Hey. Ladies and gentlemen, we want to answer the 2 questions, and after that, we will go for the Abuja dance. We want the wedding anniversary dance. So we can move on. All right, paparazzi, take your time. Take your time. Innocent. I said to my brother. It's half a bar. How hard is that? Oh, baby. All right, ladies and gentlemen, we want to have the drama troupe. Please, can we get set to the deck and encourage you and you know that kuko. While they are tebati ready, the drama troupe was. Kó má tiẹ̀ wá sí ẹni tó lè fẹ́ èèyàn lójú láì fata sẹ́nu. Gbogbo ayé wa polúkú mu ṣùgbà ọ̀rẹ́ wa ń jẹra wọn lẹ́sẹ̀. Ẹ̀jú inú àbí wà mí ni ò dáa ni. Ìwé kúkú dáa. Àbọ̀rọ̀ ní ayé yìí kan. Bó o ṣe eré, ọmọ aráyé á wí. Bó o ṣe eré, ọmọ ènìyàn ó sọ. Èyí tó ṣe kókó jùlọ níbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ṣó dánmọ́rán? If your answer is yes, then you are good to go. My dear, stay focused. Abi, are we still on this? I thought I said we should let it slide. Slide what? Miriam, slide what? Etí mi ti kún ní gbòòrò, etí ò ní gbọ́ ègì kí ni wọ́n máa bàjẹ́. Ìwọ ni lọ́tún, ìwọ ni lọ́sì. Wọ́n pariwo Ògo Mushin, Miriam, ṣé wọ́n nìkan ni? Even those who have my personal number are calling me. I'm sick and tired of this. Fine. It's good to be tired at this stage. Fine. Ẹni tí ò bá ti lè di etí ẹ̀ kó lè fọ́ ojú ẹ̀ sí gbogbo nǹkan tó bá ti sọ nípa olólùfẹ́. Then kò wọ́ọ̀sì láti máa pẹ̀lú olólùfẹ́. Ó tiẹ̀ lè fẹ́ èmi Ọláyínká Solomon Ògo Mushin worldwide. So if you are tired of this relationship, let's part ways. It's not about parting ways. Miriam, it's not about parting ways. Mo ti ẹsẹ̀ kan bọ́dọ̀ ọ̀nífà tí mo bá ti kejì gbogbo ọdún ní fíra mi ṣọ́ mẹ́ja lórí. Fine, Ọlátúkọ̀ mi fine. Thank God pé o sọ pé ẹsẹ̀ kan ló ti bọ́dọ̀. Ọlátúkọ̀ mi. Thank God pé ẹsẹ̀ kan ló ti bọ́dọ̀. Àbí jo ẹsẹ̀ kan tó ti bọ́dọ̀ yẹn bá mi yọ. Ẹsẹ̀ kan tó ti bọ́dọ̀ yẹn bá mi yọ. A broken relationship is far better than a broken marriage. I work forever with you and it can't work out this way. Fine, I won't hold it against you.
I'll accept the fact that we are not meant to be together. Thank you. Miriam, you know I love you. And if you do, you have to do what is right. You know, those closer to you are the one calling me, giving me different things, different messages about you. Deaf your ears to it. Deaf your ears. You know I love you, Miriam. You know I love you. I love you too. O ò lè fẹ́ Miriam, o ò lè fẹ́ Miriam ló fẹ́ fẹ́. Miriam tó jẹ́ pé ojúmọ́ kan ogun kan ni. Ó gbóná bí ẹlẹ́gbùn ṣọ̀pọ̀nà ó gbóná, ẹlẹ́gbùn rẹ̀ gangan ló gbóná. Wo tó o bá dán o, ojú àárí pípọ́n iná, àárí rẹ̀rẹ̀ oòrùn. Tó o bá tún wá padà proceed, àfàìmọ̀ kí ojú ẹ má fi ẹlẹ̀ wọ̀. O lè fẹ́ Miriam. Tó bá jẹ́ èmi nìwọ ni màá fẹ́ Miriam. Nítorí ènìyàn kan ló gbé kòkòrò gbódò kó tó di òṣàkúlẹ̀ ẹ̀bọ. Miriam is not at her worst. She is a woman with an heart of gold. She is loving, she is caring, she is smart, intelligent, inquisitive, beautiful, and most of all, a sweet lover. Do you think you want to lose that kind of woman? Because of what people are saying? Oh, I don't tẹ́tí sí. Ayé tó máa sọ pé adé kú. Tó tún máa ní adé òkú mọ́. Ayé àná ọmọ náà yà nàgbàlagbà sájìnì jìnì. Ayé tó ń fẹnu bá tẹni jẹ́ tó tún fẹnu tún tẹni ṣe. You now want to listen to them. Tó bá jẹ́ èmi nìwọ ni, mi ìlú ìrọ́pẹ́ méjì kí tó fẹ́ Miriam. Fẹ́ Miriam. Fẹ́ Miriam. Má fẹ́ Miriam. Fẹ́ Miriam. Má fẹ́ Miriam. Fẹ́ Miriam. Má fẹ́ Miriam. Ẹ pàtẹ́wọ́ fún wọn kò yí sí i. Ọ̀rẹ́ mi, kí ló ṣẹlẹ̀? Mo máa dé. Mo dẹ̀ pín ẹ̀, mo ń pín ẹ̀, ṣó fẹ́ dáhùn mi? Sọ̀rọ̀ mo bá fẹ́ sọ ní kò. Ó tún ti sẹ̀. Ó ti sẹ̀. Gbẹ̀mí débẹ̀, gbẹ̀mí débẹ̀, gbẹ̀mí débẹ̀, gbẹ̀mí débẹ̀. Miriam, Ogo Mushin, Malaika Solomon, ó fẹ́ ṣe wedding. Ẹ̀sìn burúkú. Mi ò mọ bí táwọn òbí ọmọkùnrin wà. Wọ́n sì fi iná sórí òrùlé sùn. Miriam ló fẹ́. Adídí nọ́mbà wọn. Wọ́n lè rí. Ṣé o tiẹ̀ wá rí? Èyí tó jẹ́ pàmàmàrì. Òun ni pé ṣé orí wedding wọn? Wọ́n ò máa ṣọ. Ó ti gbà. Wọ́n ò máa ṣọ àwọn mú gèlè. Ọmọ adébẹ̀. Ṣé o rí ìwọ̀n kìíní ẹ̀mú? Ó lẹ́kẹ̀ àwọn gádọ́tà. Màá wá pé ọmọ mi kan tó wà ní òkè kúyá, òun kẹ́ máa pè. Màmá ní kó lọ dín ẹ̀mú ẹ̀. Wọ́n ní kó lọ sọ fún pé òun kò ní fámílì o, bàbá òun ti kú o. Bẹ́ẹ̀ lójú àánú. Lábá fọmọ yẹn ládírẹ́sì. Yéè! Ṣé o rí tó bá ti wá fọmọ yẹn ládírẹ́sì? Ó lájọ kan tí mo dá sọ́dọ̀ bàbá Múlíká. Bàbá làgbà, ọ̀rẹ́ mi mo lè yánu ẹ̀. Ó nídìí ti yá mi. Mo nídìí. Báwo lọ sí máa wá rà ṣe? Ṣàmọ̀dí tó ń lé mi kiri, ọmọ jórin. Màá pẹ́ kó gbówó ọ̀kẹ́ ẹ̀wà, màá fi ra gèlè. Àgbákò fún ọ. Àfi ká dé wedding yìí. Bàbá débẹ̀. Àdébẹ̀ o. Ṣé o ní tàbá ti wá débẹ̀? Iwájú báyìí máa wà. Tí bọ́dà bá ti kọ ìtọ́ ní kó fẹ́ kọ yẹn. Ó ṣe Ọlọ́run, ọ̀bọ̀jú mi jẹ́. Màmá ṣé o wá rí ohun tó ṣe kókó ni pé 70% owó tèmi tí máa kó ní pàtí èmi tí mo kọ́ tí mo fẹ́ fi ṣe 30% tiẹ̀ kí ló máa fi ṣe ọ̀rẹ́ mi. Rọ̀ìmọ́, ẹ wá ní ọ̀pẹ̀ wá jẹun tí ń múni lọ́wọ́ dání o. Ṣé ìrírọ̀ ìmọ̀ ó lọ́pọlọ? Èmi mo mú díìlì wá. Èmi mo ní díìlì. 50% ni máa gbà. Ọmọ kẹ̀kẹ́ ní àwọn oníbẹ̀rẹ̀ alákọ̀ ní ìṣàwọ́. Nígbà bá wà nílẹ̀ kàyanjú ẹ̀. Ẹ kàn máa ń sọ nǹkan ọmọbìnrin kò ṣe. Kéèyàn wọ Miriam ṣùṣù kan ló níbẹ̀ ká. Olórí burúkú rẹ̀. Enemy of progress. Wọ́n wá bí ẹ̀dá. Kábẹ̀ ẹ̀ Ìwọ ló ń gbà wájú ló ń gbẹ̀yìn. ọ̀rẹ́ mi má jẹ́ ajá. Sàṣírè. Mo ti wé. Ọkọ ẹ̀gbọ́n ló fẹ́ fẹ́. Ó ti fẹ́ àìbò ẹ̀pà ní Instagram. My president. Tó bá wá jẹ́ pé president wà mílíọ̀nù. Ó yẹ kó ti máa ná. Ṣé o rí wọ́n ní dọ́là àti ìrọ̀lọ́ máa ń ná? Yẹ́pà. Ó lè ti ná fi wọ́n sí. Gbẹ́mí dé. Ṣé o rí ìdíkọ̀rọ̀ òjò ní sábó? Ibẹ̀ ló ti wá lọ ṣe. Ṣé wọ́n ní ti president ní ẹ̀bá wà bílẹ̀nì? Àlòyé kó ti máa ná wà. Bílẹ̀nì ọ̀rẹ́ mi. Ó yẹ kó ti máa ná wà lọ́wọ́. Àmọ̀ tí ó bá ná wa, a ní bínú.
ní ìbíní yín olórí burúkú ó máa lọ máa pátá tó ṣòun rẹ olóòṣì. Hi darling, Ọlásùnkànmí èmi. Jika baby. Habib tèmi nìkan. Mushin Ọmọ world. èmi Yinka Solomon ló gbé Mushin world wá. Ó pọ̀ sẹ́. Ògo tó ní future. Okay. Karamu Alájà. Ó pọ̀ baby. Ejika baby. Ọkọ mi ti púpọ̀. Jẹ́ púpọ̀ yẹn máa lọ sókè. Ó pọ̀ baby. Èmi agbọ́ má bí wọ́n tà yókù sí wọn lára. Nàìjíríà. Ọkọ má bí ọkọ ìyàwó má bínú orí Mr. President. Forever is the deal baby. Ó pọ̀. Àló pọ̀ sẹ́. Àwọn olórí burúkú tó ti ní a fún wọn lóṣù mẹ́ta a fún wọn lóṣù mẹ́fà wọ́n máa tó náà ra wọn jáde sí wọ́n bá wọn aṣọ dúkùú. Àwọn ọdún kan is for what? Is for forever. Ẹyin tẹ́sí ìpọ́pọ̀ mi máa lé mi jáde sí yín bàjẹ́. Aṣọ ọdún lè ní a máa ṣàbọ̀ abẹ́jẹ́ kí ni a tún máa ṣọ fún ọlọ́pọ̀ ọdún forever. I love you darling. Every day, every night, during summer, during winter, bójò bá ń rọ̀, bóòrùn bá ń rọ̀, ìwọ ṣáà ní ẹni bí ọkàn. Òjò lè máa rọ̀, ilẹ̀ lè máa ṣú. The love I got for you, no fi fade o, kò máa ní fade o, kò dẹ̀ ní fade o. Ìjì lè máa jà, ilé lè máa wó. The love I got for you kò ní change o, kò máa ní change o, kò dẹ̀ ní change o. Yeah, olómi jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́, adé yọ dọ̀mọ̀dọ̀mọ̀dọ̀mọ̀, na your mama comot, wọ́n fà mí mọ́ra. Òjò lè máa rọ̀, ilẹ̀ lè máa ṣú. Okay, thank you everybody for watching. We hope that you all enjoyed the little drama. Of course, of course. So, and I'm sure that many people here will understand the interpretation of that. God has joined together. Let no devilish soul put us on. Thank you for Ó dà pé tíṣà ìdádé àwọn náà máa ṣe drama. Àwọn náà máa ṣe drama. Ẹyin kẹ̀ sẹ́yìn ní drama. Ìyáza ni ó ṣe. Ẹ bá mi pa àtẹ̀wọ́ fún àwọn ọmọ yẹn. That was wonderful. A round of applause for them, please. Let's put your hands together for them. One that was to be done. Monisola Jewelries. On Wale Sariwa. Please, a round of applause for her, please. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.